ṣẹlẹ̀ happen lórí fídíò tí gọ́vnà Ṣèyí Mákindé ṣe lánàá ta release. Mo wá fẹ́ gbé yín rìnrìn àjò tó tún lágbára, àwọn àṣírí míì tuntun tí mo fẹ́ kẹ́ wà wẹ́ nípa ẹ̀. Mo wá fẹ́ kẹ́ mọ̀ wípé gọ́vnà Ṣèyí Mákindé executive governor Ọ̀yọ́ state wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn terrorists láti kógun ja Ọ̀yọ́ state and the rest of kóòtù ajíire ilẹ̀ Yorùbá tó kù. Nítorí wọ́n ń fẹ́ ba ìjọba bàbá Tinubu jẹ́, wọ́n bá Tinubu jà, wọ́n hate Ìgbòho. Èyí ló mú gọ́vnà Ṣèyí Mákindé pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Miyetti Allah cattle breeder, àwọn Fulani herdsmen tí Nigeria government tí wọ́n ti declare wọn as a terrorist group, tí wọ́n wà lára àwọn tó ń finance terrorism nínú Nigeria. President wọn Bádéjọ ó wà pẹ̀lú EFCC lọ́wọ́lọ́wọ́ tó ń roast ẹ̀ lọ́wọ́ lórí pé wọ́n finance terrorism nínú Nigeria. Ṣùgbọ́n ó sáàdì gan ni wípé àwọn tí gọ́vnà Ṣèyí Mákindé tó pàdé àpòpọ̀ mọ́ nísìn láti wá pa ìran Yorùbá run nítorí àǹfààní ara ẹ̀. Kí ọ̀rọ̀ mi ó lè yé dáadáa, àwọn lẹ́tà tí Ṣèyí Mákindé tó rí àtìlé lórí tó fi ṣe fídíò press release yẹn tó fi ń condemn ọmọ Yorùbá fún terrorist, northern terrorist, òun ni mo fẹ́ kà fún yín. Ó yẹ ẹ farabalẹ̀ kẹ́gbọ́ mi. Miyetti Allah Cattle Breeders Association of Nigeria, MACBAN, Oyo State. His Excellency Engineer Oluseyi Abiodun Makinde, FNSE, Executive Governor, Oyo State, Governor's Office, Secretariat, Agodi, Ibadan. Your Excellency, sir, petition and complaint against threat of illegal quit notice and request for intervention to preserve peace in Igbo Kingdom and the state at large. I humbly greet Your Excellency and pray that Almighty Allah continues to grant you wisdom, strength, and success as you pilot the affairs of our dear Oyo State. I wish to respectively bring to Your Excellency's attention a development threatening the long-standing peaceful coexistence between Fulani settlers and our host community in Igbo Kingdom. Point àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ fi hàn yín bí. Àwọn Fulani terrorists yìí nínú lẹ́tà paragraph tí mo kà fún yín, wọ́n refer sí ara wọn as Fulani settler. Màdìmú point 1. Àwọn fúnra lára wọn júwe ara wọn pé arìnrìn àjò ni wọ́n kì í ṣe ara wa, wọ́n kì í ṣe ojúlówó ọmọ Yorùbá, arìnrìn àjò ni wọ́n bí wọ́n ṣe kọ nínú lẹ́tà yìí. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé our host community in Igbo Kingdom tó jẹ́ sí wípé Igbo town ó ṣe kí ni ó gba àlejò wọn. Igbo gbà wọ́n lálejò, Igbo town ó gbà wọ́n lálejò, arìnrìn àjò ni wọ́n ò claim wípé ọmọ ilẹ̀ Igbo ni wọ́n, Igbo town wọn kì í ṣe ọmọ Ọ̀yọ́ tó já sí wípé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. Ẹ jẹ́ àtẹ̀síwájú. Meeting at the Palace of Kabiyesi Igbo, Saturday 28th June 2026, at the invitation of the Palace of Kabiyesi of Igbo Kingdom. I and other Fulani stakeholders attended a peace meeting at the palace. Despite my ill health, I honored the invitation because of my commitment to peace. He continued. Ó wá tẹ̀síwájú bí ó ní, however, we will not accept threats. Ibi ni mo fẹ́ kó farabalẹ̀ kí fídíò tí Ṣèyí Mákindé ṣe lánàá kó lè yé àwọn nǹkan tí Miyetti Allah, MACBAN, àwọn terrorists tí wọ́n demand lẹ́tà tó kọ sí ọ̀dọ̀ Ṣèyí Mákindé tí Ṣèyí Mákindé tó fi ṣe fídíò yẹn, nǹkan tó sọ rèé, wá farabalẹ̀ kó gbọ́. Wọ́n ní, however, we will not accept threat or an illegal quit notice from any individual, no matter how highly placed, when the chief security officer of the local government and the DPO of the local government are alive and actively handling security matters. Such actions can only destabilize the peace we have enjoyed over the years. In a view of the above, I most respectfully appeal to Your Excellency to A. Use your good office to call Mr. Sunday Igboho to order and advise him to allow the constitutionally established security agency to handle criminal matters. B. Direct all stakeholders to maintain peace and refrain from taking the law into their own hands to prevent breakdown of law and order. C. Grant us audience on behalf of Fulani stakeholders and chiefs in Igbo Kingdom to meet with you and reaffirm our support for your administration.
Your Excellency, sir, we have witnessed the infrastructural development and people-oriented policies of your government, and we pledge our loyalty and cooperation. Your Excellency, Fulani settler in your state are peace-loving and contribute economically to the state. Any individual, Fulani or otherwise, found culpable of crime should be dealt with according to the laws of the Federal Republic of Nigeria. Yes. Ó pọ̀ jù báyìí lọ, ṣùgbọ́n ìwọ̀nba tó ṣe pàtàkì tí máa mú jáde ńbẹ̀ nìyẹn. Wọ́n wá continue ń bí. Wọ́n ní, we thank you in advance for your prompt intervention. A stitch in time, they say, saves 9. May God bless you and your state. Yours faithfully, Alhaji Ibrahim Abubakar Jiji, Chairman. Wọ́n dẹ̀ wá sọ wípé wọ́n copy letter yìí sí His Royal Majesty Olúbàdàn of Ìbàdàn, His Royal Majesty Aláàfin of Ọ̀yọ́, His Royal Highness Alápàtà of Ìgbòho, Alepata of Igbo, the Commissioner of Police Oyo State Command, the Director DSS Oyo State, the Commandant NSCDC Oyo State, the Executive Chairman Igbo, other relevant security bodies Oyo State. Non jẹ́ kó yé wa pé wọ́n ti copy ẹ̀ fún. Bọ̀ kí tó máa wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yẹn, jọ nítorí Ọlọ́run, tẹ̀lé mi kó wá wo fídíò yìí. Wọ́n tó bá fẹ́ gbèlú wa, mọ́ bọ̀ ń gbòòrò ká mọ ilé ẹ̀ ká mọ̀nà rẹ̀. Ẹni bọ̀ tá a bá ti bánu forest criminal ni. Ọba Sẹ́ríkì Fúlàní bá fẹ́ gbogbo ìgbà pé tí wọ́n bá táwọn kidnappers bá báyàn ní wọ́n bá mú yàn wọ́n ló máa ń bá wọn bọ̀ wọ́n tí wọ́n bá ti kí nìkan wọ́n ló máa ń bá wọn ṣe lóbi àtọ̀ máa dùn ìgbà wọ́n jẹ́ kúrò nígbà láàrin rẹ̀ láàrin tó mẹ́jọ. Ọ̀gbẹ́ni ọ̀sẹ̀ ìjẹ́ tó ti yọ̀rọ̀ lórí tó ti yọ̀rọ̀ ó dẹ̀ fún gbogbo tó ń bẹ̀rẹ̀ àwọn anìkanì tó tẹ́lẹ̀ kọ́ lọ́pọ̀ sọ́nà ìjọ ìtàlẹ̀ níbẹ̀ mọ̀. Ó tó tó kejì ìjẹ̀rẹ̀ ló tó sí pẹ̀lú area commander. Tí wọ́n tó lọ́dọ̀ lọ́nà pé òjò bojú. Ló gbé ìṣẹ́ mọ̀ ayé ìmọ̀lẹ́ ìjọlẹ̀. Káàbí ìjọ ìjọba máa lọ sílé ìwọ̀n ní àtọ́jú ìjọba àwọn ìjọba. Mo dúpẹ́ lọ́dọ̀ lọ́nà pé Thank you, sir. Ẹ ká máa lọ́ta ẹ̀jẹ̀ bàbá àti olóyè sọ̀rọ̀ lóde kan. Bàbá àtọmọ fẹ́ sọ̀rọ̀. Bàbá àtọmọ fẹ́ sọ̀rọ̀. There is no nationality in this country that Fulani have not visited them with terror. There is no nationality in this country. So if this terrorism continues, it is our fault, not the fault of the terrorists. Because that is their own business. That is what they are. That is their own definition. To kill, to steal and destroy and take over the land. So if all Nigerians will not unite and fight this common enemy, Fulanis have become terrorists. Killer Fulanis are the terrorists. And we must understand something. I read the press release issued by the Sultan of Sokoto. Hello. Ṣé fídíò yẹn yé yín dáadáa? Ṣé Sunday Adéyẹmọ Ìgbòho ṣe ṣì rántí ìgbà tó ń lọ sí palace yẹn? Tí wọ́n tú bí ejò, tó ń tú bí ejò báyìí. Àwọn Ìgbòho, àwọn ìlú Ìgbòho, àwọn ará ìlú Ìgbòho, àwọn ẹbí fámìlì wọn ni wọ́n pe ṣí Sunday Ìgbòho pé wọ́n jí àwọn méjì lọ, ìkan aláboyún àti èèyàn tó lọ pay ransom. Wọ́n dẹ̀ pa wọ́n. Èyí ló provoke ṣí Sunday Adéyẹmọ Ìgbòho. Jọ̀ọ́ tó bá jẹ́ ìwọ tó jójúlówó ọmọ kan tó kì í ṣe ọmọ àlè. Tí ó ṣe pé wọ́n fi nǹkan míì bá ìyá ẹ̀sùn níbi kan tó wá dump ẹ̀ sí ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ ojúlówó ọmọ kan tó wà ní position ṣe Sunday Adéyẹmọ Ìgbòho, ṣé nǹkan tí Ìgbòho ṣe yẹn tó jẹ́ pé ní ìlú ẹ̀ gangan ní ibi tó forí ẹ̀ sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀. Ó ń lọ sí every other state, ó lọ protect wọn bẹ̀, ó wá ṣẹlẹ̀ ní igi imú ẹ̀ gangan, wọ́n wá dí ẹ̀, wọ́n fẹ́ mọ capacity ẹ̀, wọ́n fẹ́ mọ bó ṣe máa react, wọ́n mọ̀ ṣe ní ìlú Ìgbòho nínú territory níbi tó forí Ìgbòho sọlẹ̀ sí ní Ìgbòho town. Wọ́n wá jí àwọn èèyàn gbé, aláboyún wọ́n tún pa lẹ́yìn ìgbà tó gba ransom.
wọ́n wá fi lọ Ìgbòho wá lọ kì í ṣe pé ó dọ́wọ́ wú ó lọ sí palace kábíyèsí DSS wà ńbẹ̀ ọlọ́pàá wà ńbẹ̀ olórí àwọn Fúlàní ní Ìgbòho ńbẹ̀ ó wà ńbẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe yẹn ni wọ́n ṣẹ̀ wá ṣe meeting tí wọ́n fi ránṣẹ́ nísìn lọ sí ọ̀dọ̀ Ṣèyí Mákindé ó ní mo kà fún yín lẹ́ẹ̀kan yẹn ṣé ti rí wípé gbogbo nǹkan tí wọ́n sọ sí inú lẹ́tà tí wọ́n kọ òun lẹ rí tí Ṣèyí Mákindé executive governor Ọ̀yọ́ state òun lẹ rí tó ṣe kí ni tó sọ tó ṣe analysis ẹ̀ sí inú fídíò tẹ́ wò lánàá ìwọ tó bá ti wo fídíò yẹn sáré lọ wò ó dẹ̀ wà lórí Facebook náà lórí Ìyédárápọ̀ web page ṣé ti rí game yẹn bó ṣe ń lọ now mo wá fẹ́ kẹ́ mọ̀ àwọn nǹkan tó yẹ kẹ́ mọ̀ sìn Governor Ṣèyí Mákindé 10 or 8 years as executive governor Ọ̀yọ́ state ó máa parí ní next year May ó dẹ̀ fẹ́ become president àwọn terrorists financier àti olórí àwọn terrorism tó ń finance terrorism ní Nigeria the northern part leaders and elders àwọn ni wọ́n invite Ṣèyí Mákindé tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ṣèyí Mákindé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ eré lẹ máa pè é láti sìn títí wọ May tí Ṣèyí Mákindé máa fi lọ ẹ pẹ̀lẹ́ ti yín o torí wọ́n jí ṣí ọ̀gbẹ́ àwọn nọ́dẹ́nà the northern caliphate the northern cabal wọ́n sọ wípé kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà pé Tinubu kò ní ṣe second time kò ń ṣe ilé ayé ìṣẹ́ wọn nígbà ó ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ wọ́n dẹ̀ mọ̀ wípé north kan ló kàn any candidate from the north ó máa lulẹ̀ pín ní kò ń ṣe àwọn ló kàn bí kẹjẹ́ ká yẹ ọ̀rọ̀ bàbá Tinubu lò wọ́n need another southerner láti fi counter Tinubu má ṣì mí gbọ́ o mi ò sọ wípé ìjọba bàbá Tinubu ó wà okay 1000% o mi ò ní kó dìbò fún mi dẹ̀ ní kó má dìbò fún wọn tó bá wọn ẹni kó ṣe ṣùgbọ́n mò ń advice ẹ má dọmọnù pẹ̀lú omi ìwẹ̀ ẹ má rárá fi balẹ̀. kí ni nǹkan tí Tinubu ṣe fún àwọn northern leaders and elders the cabal the northern caliphate tí wọ́n ní ńlá Tinubu ò gbọ́dọ̀ ṣe second term bá mi kọ́ tó bá mọ̀ síbi comment section kí ló ṣe àṣà ní nǹkan tó ṣe ẹ bèrè lọ́wọ́ northern náà so far so good from my own little findings àwọn nǹkan tí àwọn northern cabal sọ wípé Tinubu ò gbọ́dọ̀ ṣe second term ó ní wípé gbogbo ibi tí wọ́n ti ń kó owó tó fi mú Nàìjíríà tó ń kó owó tó ń pín láàrin ara wọn gbogbo bẹ̀ ní Tinubu ó ti block subsidy tí gbogbo èèyàn ń pariwo àwọn the same set of people yìí ni wọ́n ń kó owó yẹn ò jáde ìkẹta wọ́n believe pé muslim ticket ó máa favour wọn láti islamize Nigeria kan declare nínú ìjọba bàbá Tinubu pé wọ́n ti islamize Nigeria has become an Islamic country officially gbogbo kìíní yẹn wọ́n rí kò ṣẹlẹ̀ ibi tó ogun ti dé bá wọn nìyẹn ẹ̀rù wá ń bà wọ́n wọ́n dẹ̀ ń gbọ́ fìrìfìrì pé bàbá Tinubu fẹ́ restructure Nigeria regional government la fẹ́ padà sí northern ò sì fẹ́ anything tó bá máa move Nigeria forward àbí tó máa jẹ́ kí southerner ká stand on our feet torí àwa gangan là ń pa owó gbogbo owó tí wọ́n fi tú Nigeria ṣe ọ̀dọ̀ wa ló ti ń wá ṣùgbọ́n tó bá ti di monetary sharing aspect of it the northern part of Nigeria àwọn ni wọ́n mú the biggest sharing of the monetary aspect nínú Nigeria because they use population wọn ojú títí wa lọ ṣé you understand now wọ́n ní di southerner láti fi counter Tinubu Obi gbogbo wọn Peter Obi gbogbo àwọn northern leaders and elder náà ti bọ́ síta wípé kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà àwọn ò lè dìbò fún Obi so they need a Yoruba man to counter Tinubu and Makinde torí over ambitious ẹ̀ ó ti wá ṣe meeting pẹ̀lú wọn kàn lè dédé rí Gumi kó wá sí Ìbàdàn láì ní ìfọwọ́sowọ́pọ̀ Makinde lè rí northern ní ìjọba Buhari kó máa bọ̀ kó máa sọ wípé fẹ́ wá pa àwọn èèyàn ní gógó imú ẹ̀ ní state ẹ̀ kí executive governor kó má mọ̀ ní ìgbà tí wọ́n lọ bọ́ọ̀sì ilé Ìgbòho mo wá fẹ́ kí gbogbo yín kẹ́ bá wa jọ béèrè lọ́wọ́ Ṣèyí Mákindé kí ni Ìgbòho rà lọ́wọ́ Ṣèyí Mákindé ṣé ó ní phobia fún àwọn ọmọ líle ni ẹ rí bí bó ṣe bá ayé Auxiliary jẹ́ ẹ rí bó ti ṣe bá ayé Súrì náà jẹ́ ẹ rí bó ṣe ń ṣe Oríyọmí lọ́wọ́lọ́wọ́ ẹ rí bó ti ń gbógun ti Ìgbòho ó fẹ́ kí kò tiẹ̀ fẹ́ rí Ìgbòho láyé kò fẹ́ rí láyé kò tiẹ̀ fẹ́ gbúrú ẹ̀ rárá ṣé àlàyé yẹn ti ń yé ẹ kó wá gbọ́ paríparí ẹ̀
sórí gbogbo àwọn terrorist leaders tó wà ní Ìgbòho and the rest of Yorùbá land tó ń pè ní Magba Fúlàní herdsmen wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ṣèyí Mákindé. Ó ní iye tí wọ́n fún Ṣèyí Mákindé. Northern Caliphate headed by Sultan of Sokoto àti Gumi àti gbogbo àwọn tó kù wọ́n ti promise Ṣèyí Mákindé ní next year as a president pé òun náà máa gbé kalẹ̀, òun náà dẹ̀ máa dìbò fún, òun ló máa wọlé. Ọmọ Yorùbá ogun ń bọ̀. Wọ́n ti gbìyànjú níbi ẹ̀sìn, wọ́n rí wípé wọ́n lulẹ̀ pí. Another way rèé tí wọ́n fẹ́ fi dá ogun sílẹ̀, wọ́n fẹ́ kojú ọmọ Yorùbá sí Yorùbá nísìn, wọ́n fẹ́ kí Yorùbá kan kojú ogun síra wọn. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti rí game bó ṣe ń lọ. Ṣó o gbọ́ lẹ́nu bàbá wa Olúbàdàn of our time wípé kí ni wọ́n ní Sẹ́ríkì àwọn Fúlàní ní Ọ̀yọ́ state òun ló ń bá wọn gba owó ransom tó ń bá wọn keep ẹ̀. Tí o bá ní rán ní Ogun state ṣe bó gbọ́ Sẹ́ríkì wọn lógun state nígbà tí wọ́n trace owó tó san ní ransom, ìgbà tó máa trace owó yẹn wọ́n trace ẹ̀dọ́dọ̀ Sẹ́ríkì wọn lógun state, wọ́n padà rí ṣaka tí wọ́n fi gbówó lọ, wọ́n rí nínú lẹ́yìn kùlé ilé wọn. Ọ̀rọ̀ di wò mí wò ẹ́. Sẹ́ríkì wá sọ òun ò mọ̀ pé wọ́n sì ń jalè, òun ò mọ̀ pé wọ́n sì ń jíyàn gbé lọ́mọ tẹjọ́ ń sùn tẹjọ́ ń jí tó mọ̀, tó bá ń jáde tó mọ̀ ibi tó ń lọ, tó bá dé tó mọ̀ ibi tó ti ń bọ̀. Mo fẹ́ kó mọ bó ṣe ń lọ ni ká lè mọ̀ wípé Ṣèyí Mákindé ó ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn wo, pẹ̀lú terrorists láti kógun ja gbogbo ẹ̀yin Ọ̀yọ́ state. Ẹ̀rí báyẹn gé orí Mr. Oyedokun àti gbogbo àwọn tó wà ńbẹ̀. Nǹkan tí Ṣèyí Mákindé fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. Ṣèyí Mákindé sọ wípé Ìgbòho ò gbúdọ̀ protect yín, òun ò gbúdọ̀ rí private security kankan. Kọ́rọ̀ mi kó tún lè yẹ, tún tẹ̀lé mi wá wo fídíò yìí. Away from politics now, Governor of Oyo State, Ṣèyí Mákindé, has signed into law Executive Order Number 001 of 2026 on the regulation, registration, and coordination of associations, groups, and organizations offering security and allied services in the state. The move is aimed at strengthening the state security architecture and regulating activities of vigilante and community-based security groups across the state. Governor Makinde says the executive order became necessary in view of the growing security challenges confronting communities and the increasing number of groups engaging in security-related activities without proper coordination. According to him, while security remains a collective responsibility between government and citizens, the activities of such groups must operate within a lawful and accountable framework capable of preserving peace, order, and public safety. At a time when insecurity has become more sophisticated, coordination, accountability, and proper regulation have become necessary. This executive order is therefore designed to ensure that all groups involved in security-related activities operate within a clear legal and operational framework that supports peace, order, and the rule of law. Let me also use this opportunity to once again talk about the painful incident involving the abduction of students and teachers in Orire local government area. We understand the anxiety and emotional burden that this has placed on families, communities, and the people of Oyo State. I want to assure everyone that we are working round the clock with our security agencies and all relevant stakeholders to do everything possible to ensure that the victims are brought home safely and alive. Ọmọ Ọ̀yọ́ sọ̀rọ̀ yín yé yín, gbogbo ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá ṣé fídíò yẹn yé yín. Fídíò yẹn ṣẹlẹ̀ ní bóyá bí a month ago ní ìgbà tí wọ́n jẹ́ àwọn tọ́kọ lórí Ògbómọ̀ṣọ́ tí wọ́n dẹ̀ tí release wọn títí dìsín tán jí wọn gbé tí gbogbo wa pariwo wípé iṣẹ́ ti kọjá èmi ni Àmọ̀tẹ́kùn àbí ìjọba nìkan. A ní àwọn other private security, àwọn vigilante oríṣiríṣi àti private security. Aláwọ̀ wọn kọ́ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú yín láti lè protect Ọ̀yọ́ State and the rest of Yorùbá land. Ìgbà yẹn ló bọ́ síta tó ṣe fídíò yẹn. Ṣé o tún rí? Kí ló wí bẹ́ẹ̀? Ó lóun ti sign new law sí inú constitution yín ní Ọ̀yọ́ State as executive governor tó ń jẹ́.
ó pè ní ṣé 101 ló pè ó ní nísìnyí wọ́n ti fi àyè gba gbogbo any private security tó bá wà registered àti vigilante láti ṣiṣẹ́ papọ̀ kí Ọ̀yọ́ state kí ètò ààbò tó péye kó lè múnádóko ńbẹ̀. Ẹ jọ̀ọ́ láti ìgbà yẹn ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ Ṣèyí Mákindé private security wo òun ni Ṣèyí Mákindé ti gbà láti ṣiṣẹ́ papọ̀. Ṣebí ara àwọn tó lóun ti sign sínú lọ ipá àwọn ti fàyè gba private security ara wọn ni ṣí Sunday Adéyẹmọ Ìgbòho wà tí Mákindé tó ń kanta lọ́wọ́lọ́wọ́ tó fi ń support àwọn terrorists tí leader àwọn ìyẹn Miyetti Allah president Bádéjọ ó wà nínú custody àwọn EFCC lọ lọ́wọ́lọ́wọ́. Nigeria government ti declare wọn as a terrorist because wọ́n wà lára àwọn tí ó já orúkọ wọn jáde láti US wípé wọ́n finance terrorism nínú Nigeria. Àwọn tí Ṣèyí Mákindé tó ń gbógun ti àwọn ojúlówó ọmọkọ Ọ̀yọ́ state tó fi ń support lélẹ̀. Ṣé ti rí game bó ṣe ń lọ? Another one. Ṣèyí Mákindé ṣe mọ̀ pé ó ń bá Tinubu jà gan ni àìjà burúkú náà jọ ń jà. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìwárí tí wọ́n gbé jáde online. Peter Obi ó lọ kí Ṣèyí Mákindé. Àìmọye ọ̀rọ̀ òun ni Ṣèyí Mákindé tó sọ nípa Tinubu fún Peter Obi. Ṣé ọ̀rọ̀ dáadáa ló sọ fún ni àbí ìdàkejì? Mákindé mọ̀ wípé rival President Bola Ahmed Tinubu ó ní Peter Obi. Mo fẹ́ kẹ́ máa mọ̀ wípé ọ̀tá pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá tí àbádé wà very careful. Ṣé rí ogun tó ń bọ̀ yìí tá rò wípé Northern ló ń bọ̀ wá kógun jà wá ẹ̀. Àwa ara wa la máa kọjú ìjà síra wa torí ó dẹ̀ pé nǹkan tí Northern fẹ́ ṣe nìyí. Wọ́n ti gbìyànjú níbi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lulẹ̀ ọ̀nà bòmí náà fẹ́ gbà jáde sí ọ̀nà tó ń gbà jáde sí ṣe ti rí pọ́mọ Yorùbá náà ló àgẹ́sì Yorùbá báyìí la ojú ẹ kó jẹ́ kó àlàyé mi kó yé ẹ. Nígbà tí àwọn Northern caliphate tó rí wípé gbogbo ọ̀nà tí wọ́n gbà láti fi ba ìjọba Tinubu jẹ́ àti Tinubu láti gbé kó bẹ̀rù kó padà wá sábà wọn kó máa ṣe kó rúùlù Nàìjíríà lórí protocol wọn kó forí sábẹ́ wọn wọ́n rí pé kò gbà wọ́n rí pé ó ń ṣagídí ó ṣàṣì dúró pa síbẹ̀ pé màá ṣèjọba yẹn bó ṣe wù mí ni ok mo tún sọ mi ò sọ pé ìjọba wọn sweet àbí kò sweet wọ́n wá rí wípé gbogbo kinní yẹn ò work kí náà lè lò wọ́n wá rí pé ọmọ iná náà máa ń rọ́ síná ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé ẹni ọmọ Yorùbá tó bá fẹ́ rán sẹ́wọ̀n Yorùbá ló máa jẹ́ justice tó máa jẹ́ adájọ́ anything tó bá fẹ́ ṣe fún ọmọ Yorùbá tó fẹ́ hàn wá léèmọ̀ Yorùbá náà máa ń lò èyí náà fi mú Mákindé torí ó rí desperation ẹ̀. Mákindé wá fi àyè gba terrorist ní Ọ̀yọ́ state torí pé ó ń gbógun ti ìjọba Tinubu kí wọ́n lè sọ wípé Tinubu ò wà competent o when it comes to security. Ẹ jọ̀ọ́ ìgbà tí Buhari wà ńbẹ̀ kí ló rí ṣé wọn ò jí àwọn èèyàn gbé ní Ọ̀yọ́ state? Ìgbà tí Buhari wà ńbẹ̀ ṣé wọn ò jí àwọn èèyàn gbé ní Ọ̀yọ́ state? Ìgbà tí Jonathan wà ńbẹ̀ ṣé wọn kó àwọn ọmọ Chibok girls? But for him láti lè sọ wípé ká lè rí o wípé Tinubu ò wà competent o kò gbúdọ̀ ṣe second term òun wà available ìwọ náà wá jókòó kó wẹnu lẹ̀ kó wẹnu ọkọ mi ò sọ wípé Tinubu ìjọba wọn wà okay àbí bàbá ó good 1000%. Ṣùgbọ́n tó bá sọ wípé Tinubu kọ́ ni the next person ṣé Mákindé wà ní the next ni? Tí ó bá sọ wípé Tinubu ò ní ṣe second term ṣé Mákindé òun ni ó máa wá replace Tinubu? Mákindé àti olórí àwọn terrorist Miyetti Allah ní Ọ̀yọ́ state bí wọ́n ṣe rí lélẹ̀. As a matter of fact àìmọye àwọn Fúlàní tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n gbé nínú igbó tí Ìgbòho sọ wípé tó o bá jẹ́ Fúlàní ṣé ọ̀ràn ni kó gbé nínú igbó ni tó dẹ̀ mọ̀ pé o ní ìwà ìbàjẹ́ lọ́wọ́ kí ló dé tó lè bá àwọn aráàlú gbé torí àwọn atajé Yorùbá àárín ìlú là ń gbé oko a máa lọ ṣiṣẹ́ oko ń bẹ̀ á padà wá sílé ni kí ló dé tó jẹ́ inú igbó lẹ lọ ń gbé ẹ máa bọ̀ láàrin ìlú kájọ ríra wa kájọ mọ́ra wa ṣé nǹkan tí Ìgbòho sọ yẹn ṣé ó ti pọ̀ jù? Ó wá ní tí wọ́n bá lè gbé lálàáfíà kó má jí àwọn èèyàn gbé kí wọ́n má pa àwọn èèyàn mọ́ kó fi ìlú wọn sílẹ̀ ẹjọ́ kí ló ti báàdì ń bẹ̀ tí Mákindé bọ́ síta tó ní individual kan ò ní right láti sọ fáwọn èèyàn kan pé kó fi ìlú sílẹ̀ ṣèbó rínú lẹ́tà tí àwọn terrorist Miyetti Allah tí wọ́n kọ sí Mákindé ipe àwọn ò ní gbà kí Ṣèyí Mákindé kó wọ́n ní Ìgbòho kó kọ́ọ̀lì ẹ̀ tó wọ́n dà ṣe ti rí ọmọ àlè
tá bá sọ wípé ìyàtọ̀ wà láàrin ọmọ ọkọ àtọmọ àlè nínú ìwà àtiṣe ló máa fi mọ̀ nínú ìwà àtiṣe Mákindé sìn ṣé orí ìwà ọmọ àlè lára ẹ̀ àbí ọmọ ọkọ bá mi kọ síbi comment section kó lè mọ̀ wípé ikú Mákindé fẹ́ fi kú pa yín ní Ọ̀yọ́ state Mákindé ni ẹni náà ẹni ègbé gọ́fúnà àdánù tó fẹ́ kó ogun àwọn nọ́dẹ́nà torí gbogbo ọ̀nà ni nọ́dẹ́nà ti wà náà ti gbìyànjú láti kógun ja ìran Yorùbá gbogbo ẹ̀ lọ́lọ́run dẹ̀ ń bàjẹ́ wọ́n wá wò ipò ọ̀nà wo náà lè gbà ẹ jẹ́ ká rán ọmọ iná síná. Mákindé ti gbàbọ̀dé terrorist wọ Ọ̀yọ́ state and the rest of kóòtù ajíire ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọba aládé àti gbogbo ẹ̀yin gómìnà tó kù ṣé ẹ̀ ń gbọ́ wa gbogbo ọmọ kóòtù ajíire nílé lóko lẹ́yìn odi gbogbo ibikíbi tó bá wà tó bá ti rí fídíò yìí mo fẹ́ kó mọ̀ pé gọ́fìnà Ṣèyí Mákindé ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Miyetti Allah terrorist gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ti declare wọn terrorist àwọn ni wọ́n kọ lẹ́tà wípé kí Mákindé kó máa gbógun ti Ìgbòho wípé kí Mákindé kó sọ fún Ìgbòho àwọn ò fẹ́ rí kó protect anybody ní the whole of Ọ̀yọ́ state àwọn ò fẹ́ kó yí àwọn ìrù ẹkùn àwọn ò fẹ́ gbọ́ ìrù ẹkùn àwọn ò fẹ́ kí ìrù ẹkùn ní uniform wọn ò fẹ́ gbọ́ anything so far so good ọ̀rọ̀ tó sọ tó lòun ti sáyẹn sínú lọ ó tún padà kó jẹ wípé kò sí àyè fún any private security lẹ́yìn yẹn kí tó tún bọ́ sí next video Mákindé àti Ganiyu Ige Adams bọ́n ṣe rí lélẹ̀ mo sọ fún ẹ lánàá nínú fídíò gbogbo nǹkan tí Mákindé ń ṣe àti àwọn terrorist Miyetti Allah Ganiyu Ige Adams wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Ganiyu Ige Adams ó ti mo sọ fún yín pé kò ló yà sẹ́yìn ọmọ Yorùbá àwọn terrorist nọ́dẹ́nà ló ń bá ṣe bẹ́ẹ̀ ni bóyá wọ́n dẹ̀ ti gbowó burúkú ṣàmọ́ pé tí Gani bá ti rówó kò tí nǹkan tó kàn mọ́ kò káyé kò kọ́ mi inú ìyá bó ṣe wà yẹn Ìgè Àdùbí ni kò rí anybody ìyá tó bí gan kò ríro Gani Adams gbogbo ọmọ Yorùbá tó bá ti become president pátápátá anytime at any day òun ni Gani máa ń kógun jà any other tí nọ́dẹ́nà bá become president ó lè rí kí Gani kó wúkọ́ tí àwọn south or any other ní south tó bá become president ó lè rí Gani kó wúkọ́ ṣùgbọ́n tó bá ti jọmọ Yorùbá Gani must gbógun tí wọ́n tọ́rọ̀ mi ò bá wá yí ẹ tún tẹ̀lé mi wá wo fídíò ẹ̀. ẹ̀yin èèyàn mi ẹjọ náà ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré mọ́ o tẹ́ bá wò ẹ wo àwọn OPC ẹ rí i pé ìjọba tó bá ti jẹ́ ìjọba Yorùbá náà máa ń bàjá kí ló dé ẹ wo Ọbásanjọ́ torí Yorùbá ni o ẹ bàjá ìjọba Goodluck dé bóyá favour ẹ bàjá Yorùbá ló tún wà ń bẹ̀ yìí o Ìgbòho kọ́ lẹ̀ ń bàjá Tinubu lẹ̀ ń bàjá torí mo rò Tinubu ni ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún yín Ìbà Gani Adams bóyá kíran Yorùbá gbogbo wọn kàn bẹ̀ yín ẹ̀ṣẹ̀ tí Yorùbá bá ṣẹ̀ yín kàn bẹ̀ yín kàn rọ̀ yín kàn tù yín ọ̀rọ̀ yìí ò ń ṣojú lásán dàbí pé I don't know because. ìyẹn yẹ yín nǹkan kan ní ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ kẹgbẹ́ láyé mi ṣe rí gbogbo àwọn ọmọ OPC tó ń jáde èmi ń ṣiṣẹ́ mò ń ṣe findings nípa wọn wọ́n ń jẹ́ kó yé mi wípé wọ́n kàn mọ̀ọ́mọ̀ jáde torí wọ́n fẹ́ wà relevant wọ́n ń wá nǹkan tó máa jẹ ohun tó máa jẹ náà ń wá àwọn náà fúnra lára wọn mọ̀ wípé kò sí agbára kankan lọ́wọ́ OPC láti dá sí ọ̀rọ̀ insecurity nínú Nàìjíríà ti eternity mo rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ pé àbí tẹ́ ṣe fídíò tẹ́ gé fídíò tẹ́ ṣe oríṣiríṣi kọ́ lọ wọ́ọ̀nù dára èmi sọ̀rọ̀ sí OPC ṣé irọ́ ni mo pa ni ṣé o ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni Gani ti sign on behalf of OPC nígbà tí wọ́n kó Mamu Gàrí sí lọ́wọ́ fẹ́nu ara ẹ̀ sọ ó ti sign ló fi gba freedom pé báyé bá ń jáyé OPC ò ní dá sí anything security wọn ò ní gbọ́ pa and that is the reason tí Gani ṣe tàdí mẹ́yìn wípé tó bá jẹ́ ti OPC o tí gọ́fìmẹ̀ntì ò bá sọ wípé wọ́n fi àyè gbà wọ́n kọ́ dẹ̀ sọ síta gbangba kedere wípé a ti fàyè gba Ganiyu Ige Adams o àti OPC o kán wọnú igbó lọ kán dá sí ọ̀rọ̀ security o Gani ò ní orí ọ̀fẹ́ torí ó ti sáyìn ó ti bọwọ́ lùwé ní federal ó wá kú state governor tó máa fọwọ́ pa ìdá federal lójú ṣùgbọ́n àìmáwàá rí kíní yẹn ṣe mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbogbo yín tí mò ń sọ wípé ẹ calm down ẹ̀yin media ẹ máa gbọ́mọ́ tinú tó bá lo love Ìgbòho Gani fẹ́ kí wọ́n eradicate ìrù ẹkùn Gani fẹ́ kí ó má sí nǹkan tó ń jẹ́ ìrù ẹkùn private security just the same way tí kò sí agbára ní ọwọ́ OPC ó fẹ́ fi ṣe kàkàkẹ́kù má jẹ̀sẹ̀sẹ̀ kakúkú fi ṣàwàdànù òun ní gbogbo èpè èébú oríṣiríṣi fídíò tí àwọn ọmọ OPC
tí wọ́n ń ṣe sí online. Ẹ̀yin mídíà tí ọ̀rọ̀ bá yé tí ẹ dẹ̀ nífẹ̀ẹ́ Ìgbòho lóòótọ́, ẹ má fi ìrù ẹkùn bá anybody jà. Ṣí Sunday Ìgbòho ẹ má fi bá anybody jà. Ìgbòho ò bá Gani jà. Gani mọ̀. Ṣé rí OPC wọ́n mọ̀ọ́mọ̀ àwọn ọmọ OPC mọ̀ọ́mọ̀ pariwo mọ̀ọ́mọ̀ ṣe fídíò láti fi ba ìlú ẹkùn jẹ́, láti fi kọ́ sọ di wàhálà. Wọ́n fẹ́ kó dìjà sódà á da ìjà ìgboro níbi tí àwọn ọmọ OPC àti ẹ̀yin tẹ́ lóyà sí Ìgbòho bóyá ẹ pàdé ní club, abẹ́ pàdé ní party, abẹ́ pàdé níbì kan lọ́jà anywhere ẹ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ìjà. Gọ́fìmẹ̀ntì á wá sọ wípé òkè o àti OPC àti ìlú ẹkùn á fẹ́ gbọ́n kankan mọ́. Nǹkan tí wọ́n fẹ́ ṣe lélẹ̀ tó bá wá jẹ́ èmi ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin mídíà. Ẹ má gbé fídíò tí àwọn ọmọ OPC tí wọ́n ń ṣe mọ́, ẹ fi fídíò wọn sílẹ̀. Ìwọ̀n bá tá ti gbé yẹn ẹ jẹ́ kó dúró bẹ́ẹ̀. Kì í ṣe ta ìmọ̀ já o, èèyàn máa fi ọpọlọ pípé jà ni. Ẹ wo orí iye ọdún tí Ìgbòho ti ń jìyà bọ̀, tí wọ́n ti ń wèlé ẹ̀ tí Mákindé mọ̀ sí bó ṣe wá bọ̀ sílé ẹ̀. Ó jẹ́ kó yé wọn kọ́ máa bọ̀. Kò sí bó ṣe lè lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ ní any state tí executive governor onímọ̀. Mákindé fẹ́ kí wọ́n àwọn nọ́dánà kí wọ́n wá pa Ìgbòho mọ́lé ni, kò fẹ́ gbúrò Ìgbòho mọ́. Ṣùgbọ́n gbogbo everything yẹn kò yé bí Ọlọ́run ṣe ń kó yọ. Mákindé believe pé tó fi máa parí tẹ́nà Ìgbòho lè wọ Ọ̀yọ́ state. Ṣùgbọ́n bí President Bola Ahmed Tinubu bó ṣe fún Ìgbòho ní freedom, ó ṣọ́ọ̀kì ẹ̀, ó rún nínú, ó wà lára ìkanra tó fi mọ́ bàbá Tinubu. Mo fẹ́ kẹ́ mọ̀ àwọn ọmọ àlè àríwá bí wọ́n ṣe ń pàdé àpòpọ̀. Ganiyu Ige Adams òun ló dá ogun sílẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin Palace. Ganiyu Ige Adams òun ló pọ oró sí inú Aláàfin Ọ̀wọ̀ Adé against gbogbo ọba aládé especially Ọọ̀ni àti the rest of gbogbo àwọn tí Aláàfin Ọ̀wọ̀ Adé tán tójú wọn mọ́lẹ̀ tán fi gígùn ojú everybody wa. Ẹ rántí bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n fi oògùn gbà tó padà já síkú. Àwọn ọmọ Gani ni Gani kó sí Palace Ọ̀wọ̀ Adé, Aláàfin Ọ̀wọ̀ Adé. Àwọn ni wọ́n fi oògùn gbà bàbá ọba Ọ̀yọ́túnjí tí bàbá yẹn tọ́kúlá. Gbogbo ṣẹ̀bẹ̀ rí àwọn ibi kankan oríṣiríṣi àwọn èèyàn tí Gani, àwọn ọmọ Gani ló máa ń na àwọn èèyàn ní Palace Aláàfin Ọ̀wọ̀ Adé. Gbogbo everything tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin, ní Palace Aláàfin, sí the rest of Yorùbá là iṣẹ́ ọwọ́ Ganiyu Ige Adams. Mo fẹ́ kẹ́ mọ̀ irú èèyàn tó jẹ́ Ganiyu Ige Adams àti àwọn nọ́dánà, àwọn Miyetti Allah, the terrorists, yes, àti Gani bọ́yẹ̀rí lélẹ̀. Gani ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Mákindé, ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn terrorists Fulani herdsmen. President Fulani herdsmen bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ibo ló wà? Ó wà ní àwọn ó tún gbọ́nà pé àwọn EFCC gbé. Wọ́n make orúkọ wọn no to the owó Ọbádéjọ. Wọ́n wà lára àwọn tó ń sponsor terrorist. Mákindé ò bọ́ síta wípé ẹ̀yin terrorist tẹ́ wà ní Ọ̀yọ́ state, ikú ti pa yín, ẹ kó ẹrú kẹkẹrù yín kẹ́ fi Ọ̀yọ́ state sílẹ̀, afẹ́fẹ́ Ọ̀yọ́ state mọ́. Mákindé parọ́ fún yín 30 billion tó gbà ní some years back ní ìgbà tí wọ́n ju àdó olóró. Ṣèbó ní àwọn ará Mali ni òun máa fish ará Mali yẹn jáde dé ní lẹ́yìn. Ṣé Mákindé sọ̀rọ̀ lọ́bẹ̀? Where is the 30 billion? Ṣé jet surveillance tó lóun rà ní 7.7 over a month ń going to 2 months. Ṣé Mákindé rí gbé jáde? Kò sí nǹkan kan tí ó máa mú ìdùnnú àti àlàáfíà wá bá yín ní Ọ̀yọ́ state tí Mákindé máa lọ́wọ́ sí. Bí ikú ṣe máa pa yín nítorí pé ó fẹ́ jẹ president by fire by thunder. Mákindé ni àwọn northern caliphate, àwọn Gumi, àwọn sultan, àwọn Gumi Olúwo, Gumi Mufti àti ọ̀pọ̀lọpọ̀ Gumi. Mákindé òun ni wọ́n fẹ́ fi kanta Tinubu. Ó dẹ̀ mọ̀ wípé Ganiyu Ige Adams ó ń bá Ìgbòho kan, ó ń bá bàbá Tinubu jà. Kò láìkí bàbá Tinubu wá ti rí fídíò ìkan lára àwọn tó wà lẹ́yìn Gani tẹ́lẹ̀ tó jáde tó lòun ò sí lẹ́yìn Gani mọ́, tó ní 2023 Gani pé gbogbo wọn wípé wọn ò gbúdọ̀ rẹ́ anybody kó support Tinubu. Ó dẹ̀ bọ́ síta, ṣe mọ̀ pé òun àti Àtíkù customer dáadáa ni. Ó gbowó lọ́wọ́ Àtíkù, ó tún gbowó lọ́wọ́ Obi, ó níye millions of naira tí wọ́n gbé fún Ganiyu Ige Adams tí ó fi support wọn ní Lagos State ní 2023 láti jẹ́ kí Tinubu kó má rí ìbò ní Lagos State. Millions of naira òun ni Ganiyu Ige Adams tó gbà allegedly tó gbà tí ó fi ṣe iṣẹ́ yẹn pa fún Obi ní Lagos State tí wọ́n fi dìbò tí Obi fi win
against Tinubu ní Lagos State gangan iṣẹ́ ọwọ́ Gani ni ó dẹ̀ múra ìmí lọ́wọ́lọ́wọ́ nísìn nǹkan kan tí mo wá fẹ́ kí gbogbo yín mọ̀ ni wípé kí ló dé tó ṣe jẹ́ wípé gbogbo ọmọ Yorùbá tó bá ti wà lórí àpèrè as president of Nigeria ó ní Gani máa ń kógun jà ìjọba wọn ìgbà tí Buhari wà ńbẹ̀ bí wọ́n ṣe jíyàn gbé tó ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí kankan tí Gani dá sí àbódá anything ǹjọ́ orí kí Gani bọ́ síta kó gbógun ti ìjọba Buhari ìgbà tí Jonathan wà ńbẹ̀ kọ́sítọ́mà dáadáa ni ṣé orí kó gbógun jà ìgbà tó bá sọjọ́ bàbá bá sọjọ́ wà ńbẹ̀ gẹ́gẹ́ bí brother wa ìṣe sọ ṣebí ìgbà tó fẹ́ tó bojú ìjọba ẹ̀jẹ̀ kí ló ṣe ìgbà náà ó ń gbogbo àwọn ọmọ Yorùbá ó kọjú wọn síra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jà torí òrìṣà wèrè kan tó gbé sínú ilé tó máa ń ta ẹ̀jẹ̀ ó máa ẹ̀jẹ̀ ní láti ṣàn make sure gbogbo ẹ̀yin tẹ́ love Ìgbòho either warrior or media ẹ má bá àwọn ọmọ OPC jà anyway tẹ́ bá ti pàdé tó bá fẹ́ jà ẹ yẹra fún wọn torí Gani nídìí ẹ̀jẹ̀ ara ní lọ́wọ́lọ́wọ́ nǹkan burúkú ṣe Gani ní láti ó nídìí ẹ̀jẹ̀ èèyàn fresh ẹ̀jẹ̀ èèyàn ńlẹ̀ má jẹ́ kí àwọn ọmọ OPC ta ẹ̀jẹ̀ sílẹ̀ nǹkan tí àwọn ọmọ OPC tó ń ṣe ni pé kí ìjà lè ṣẹlẹ̀ kán lè pa àwọn èèyàn kí fresh ẹ̀jẹ̀ kó lè wà ńlẹ̀ be warned lórí ara ẹ̀ o ṣe ti wá rí bí gbogbo wọn ṣe kóra jọ lórí Ìgbòho nítorí pé Ìgbòho dúró tán ó lóyà sílẹ̀ Yorùbá ó dúró tán gẹ́gẹ́ bí ọmọ kan ṣe rí bí àwọn ọmọ àlè olórí ọmọ àlè bí wọ́n ṣe fira wọn hàn OPC mo tún sọ mi ò jí sọ kò sí agbára kankan mọ́ lọ́wọ́ wọn àfi tó bá lọ join another group Gani ti bàjẹ́ tẹ́ bá máa kú ní kẹ́ kú òtítọ́ tó wà ńbẹ̀ nìyẹn yes pọ́nbélé àìmá wá sí agbára lọ́wọ́ ẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tó dẹ̀ wá jẹ ibẹ̀ nẹ́nu Ọ̀yọ́ ńbẹ̀ nìkan ni Ààrẹ Ọ̀nà Kakanfò òde Èkìtì kò dé Oǹdó mi ò répo dọ̀ṣun mi dẹ̀ répo dé Lagos State Ogun State wọn recognize ẹ̀ torí ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n bẹ̀ yes so kò sí agbára kankan lọ́wọ́ Gani mọ́ nítorí ẹ̀ ló ṣe ó ṣàfẹ́ make sure yìí pé Ìgbòho kò lọ́bì kankan irú ẹ̀kùn ò lọ́bì kankan everything ẹ̀bà Ìgbòho ó ní láti wọlé bí ara ìwọ tó bá wá love Ìgbòho tó jábìyamọ tó ní irú ẹ̀ lọ́mọ àbí tó ní irú ẹ̀ lọ́kọ àbí tó ní irú ẹ̀ lẹ́gbọ́n àbábúrò àbí inú ẹbí mo rò pé ìwọ̀nba àlàyé mi ó yẹ kó yé ẹ jẹ́ kájọ fọpọlọ sí kájọ protect ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ o ìwọ̀nba tí màá sọ náà rẹ̀ ni orúkọ tèmi ò yí padà Yèyé Dárákọ owó èkókókó ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi share ètò yìí má sì gbàgbé láti bá mi like drop your comment God bless you as you do so greatest kóòtù àjíire land great Yorùbá race great